Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi wọ́n ní àwọn olórí mẹ́ta náà support kábíyèsí wípé kí wọ́n marry Queen Naomi nínú church. Olórí Temitope, beautiful olórí Temitope, I love that woman, she's so humble in spirit. Tobi àti Dr. Elizabeth, my favourite. Dr. Elizabeth èèyàn ni wọ́n o. Wọ́n ní àwọn olórí mẹ́ta yìí wọ́n ní wọ́n support kábíyèsí wípé kí wọ́n ṣe wedding pẹ̀lú Queen Naomi nínú church. Wọ́n ní gbogbo support àwọn wípé àwọn fi ọwọ́ sí pátápátá ẹ̀yin èèyàn lé. Ṣùgbọ́n àwọn olórí mẹ́ta tí wọ́n support kábíyèsí, Ashley, Mariam àti olórí Ronke, wọ́n láwọn máa jà débi pé kábíyèsí ò ní ṣe wedding yẹn. Ẹ̀rí pó lágbára, irọ́ lẹ pa, ẹ tanra yín ni. Ẹ jẹ́ ká lọ sínú gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Mashola. Mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Ẹ̀yin èèyàn lé Yorùbá la máa ń sọ lórí channel yìí. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ lọ subscribe o, so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin èèyàn lé gist tèmi ò ní pé olórí mẹ́ta, olórí Tobi, olórí Temitope àti Dr. Elizabeth wọ́n support kábíyèsí wípé kí kábíyèsí fẹ́ Queen Naomi ní church. Ẹ̀yin èèyàn lé ẹ mọ̀ pé from day one ni Temitope àti Dr. Elizabeth ni wọ́n ti support kábíyèsí tí wọ́n dẹ̀ fi ọ̀rọ̀ yìí ṣeré rárá, tó jẹ́ pé gbogbo nǹkan tí kábíyèsí bá ní kàn ṣe náà ṣe. Kábíyèsí ní kàn lọ ralé, wọ́n ti ralé. Ṣùgbọ́n àwọn mẹ́ta tó kù, Ashley, kábíyèsí force lé lórí ni. Wọ́n ní tí ò bá ti move lọ síbẹ̀ kó gbàgbé pé òun jẹ́ Ògúnwùsì, allegedly bá ṣe gbọ́. Kábíyèsí wọ́n ní kí Mariam ralé, kò ralé. Wọ́n ní kí Ronke ralé, kò ralé. Àwọn méjèèjì wọ́n ń ṣorí kunkun. Wọ́n ní kábíyèsí ò ní wed Queen Naomi in church o. Wọ́n ní àfi tí kábíyèsí bá kó gbogbo àwọn lọ sínú church tó bá lọ wed àwọn. Ẹ rí pé yìí tún lágbára. Ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ àwọn olórí yìí, ọ̀rọ̀ wọn máa wà ń sú mi. Àwọn méjì yìí, àwọn mẹ́ta yìí, Ashley, Ronke àti Mariam, ọ̀rọ̀ wọn máa wà ń sú èèyàn o. Ṣé ẹ̀yin ni kábíyèsí ni àbí kábíyèsí ni ẹ̀yin? Because ọ̀rọ̀ yín ò yé mi rárá. Kábíyèsí ń sọ fún yín wípé kí ẹ support ìyàwó àwọn fẹ́ fẹ́ níṣu lọ́kà. Kì í ṣe new wife o. Kì í ṣe ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé o. Ìyàwó tó ti fẹ́ kó tó fẹ́ yín ni o. Ẹ wá lẹ́ni support. Ẹ rí pé ẹ ní làákàyè. Nǹkan tẹ̀dẹ̀ fi ní problem nìyẹn pẹ̀lú kábíyèsí. Àti advice yín ẹ gbọ́. Àti sọ ẹ dáhùn. Ẹni rárá tinú yín lẹ máa ṣe. Ẹ jọ̀ọ́ tí kábíyèsí bá lóun ò fẹ́ yín mọ́lẹ̀ ní kí lẹ fẹ́ ṣe. Tí kábíyèsí bá ní, you know what, this is divorce paper, come and sign the divorce paper, what are you going to do? Èyí Mariam ni a gbọ́ gist pé ó pe kábíyèsí látàlẹ́ títí dàárọ̀ nítorí pé Queen Naomi wà nínú ilé. Ṣé Queen Naomi ò ń ṣe ìyàwó kábíyèsí ni? Ṣálè ni Queen Naomi ni? Because tó bá fẹ́ jà, ó ní ibi tó yẹ kó o jà sí. Tó bá fẹ́ jà, ó máa ja ìjà tó jẹ́ pé ó máa jàre. Kì í ṣe kó máa ja ìjẹ̀bi. Ìjẹ̀bi ló ń jà, Mariam. Ìjẹ̀bi ló ń jà. Ó ń jà pé kí kábíyèsí má rí Queen Naomi tó dẹ̀ mọ́ ẹ pé ọmọ wà láàrin wọn. Mi ò gbọ́ rí. Àwọn tó jẹ́ pé wọ́n ti ṣàbíyamọ ṣáájú àwa gan. Ọ̀rọ̀ ẹ̀ ń yà wọ́n lẹ́nu ni. Ó ń jà pé kí kábíyèsí má rí Queen Naomi nítorí pé ó ń jealous. Ẹ imagine. Oríṣiríṣi ìwà ni wọ́n ń yọ. Oríṣiríṣi ọwọ́ ni wọ́n ń yọ. Mélòó la fẹ́ sọ fún yín? Recently la gbọ́ pé olórí Ronke ó ń ṣojú ayé, ó lọ ra kíní
ipro apple tó wá gbé fún kábíyèsí pé tadé ni ká wò lónìí, kábíyèsí ní ṣe mo rán iṣẹ́. O ò nífẹ̀ẹ́ ìyàbọ̀, o fẹ́ nífẹ̀ẹ́ ọmọ, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ẹ nífẹ̀ẹ́ Queen Naomi ṣùgbọ́n ẹ fẹ́ nífẹ̀ẹ́ tadé ni ká wò. Èèyàn ti mọ̀ pé ojú ayé lẹ̀ ń ṣe nìyẹn náà. Wọ́n láwọn fẹ́ yàwó àwọn ní church, kò sí nǹkan tẹ́ lè ṣe, ẹ̀ lè stop kábíyèsí. Nǹkan tó máa ṣe náà máa ṣe because ọba ni wọ́n ba lórí ohun gbogbo ni. Kí lẹ̀yin mọ̀, ìgbà tẹ́yin mọ̀ pé ẹ̀yin ò ní accept ọmọ wọn àti ìyàwó wọn, kí lẹ wá fẹ́ wọn fún? Kábíyèsí sọ fún yín, olórí Temitope jáde, ó ní gbogbo àwọn làwọn mọ̀ pé kábíyèsí ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré. Ó ní kábíyèsí sọ fáwọn káwọn tó fẹ́ kábíyèsí, ó láwọn làwọn tójú bọ ilé onílé. Allegedly bá a ṣe gbọ́ ni olórí Temitope sọ. Tobi God come out ńgbà kan pé kábíyèsí ò lè fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré o. Even gan Ashley ìgbé tí kábíyèsí bá fẹ́ pa àwọn Queen Naomi náà ń pa wọn. So kí wá ní problem yín ná? Ẹ jẹ́ lọ wá bí jókòó sí kẹ́ tó lose olórí title tẹ́ ẹ ní. Kábíyèsí tó ní kẹ́ ralé ẹ tó ń ṣakọ, ẹ ní ralé. Ẹ̀yin lẹ máa lose, kò sí wàhálà. Ṣebí tán bá gbéwèé divorce lé yín lọ́wọ́, ṣe bẹ́ẹ̀ máa sign. Kábíyèsí ẹ jọ̀ọ́ ẹ tètè ṣe wedding yẹn kíákíá. Ṣé rí oṣù mẹ́ta tẹ́ fún wọn yìí gan, ó ti pẹ́ jù lójú tèmi. Because èmi ò mọ why tẹ́ fún wọn lóṣù mẹ́ta. Ọ̀sẹ̀ méjì lẹ bá ti fún wọn yín tí ò bá ti jáde nínú palace yín, kọ́ kẹ́rù ẹ̀ síta. Kẹ́rù ẹ̀ síta kẹ̀dẹ̀ gba olórí title lọ́wọ́ ẹ̀, kó jú yẹn lọ. Ṣé bí wọ́n fẹ́ marry ni? Àìmọye àwọn obìnrin wà mẹ́rin tó ń wọ́kọ. Ẹ̀yin tó wá rọ́kọ, ẹ tó wá ń ṣakọ. Ẹ ń ṣe bó ṣe wù yín. Ó lágbára o. Ẹ̀yin ará ilé, wọ́n ní àwọn olórí mẹ́ta tí wọ́n support kábíyèsí. Dr. Elizabeth, olórí Temitope àti Tobi lọ́ba. Wọ́n ní àwọn mẹ́ta tí wọ́n support kábíyèsí nìyẹn pé kí wọ́n fẹ́ Queen Naomi ní church, ìpè wọ́n ní support àwọn. Àwọn tí wọ́n wá support kábíyèsí, a máa rí nǹkan tó ó máa ṣẹlẹ̀ sí wọn. Ẹ̀yin ará ilé tẹ́ ń gbọ́ mi o, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín lórí channel mi òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.